pé ẹ̀mí wọn ò borí wọn ló borí o kí ni tó ṣẹlẹ̀ níbi àṣekágbá o. àwọn olóbi tún ijó ìbílẹ̀ lóòdó orin tá a máa ń kọ fún ọmọbìnrin tá a gbére lọ. wọ́n jáde o pẹ̀lú aṣọ àlá wọn wọ́n sì ka bí elébé wọ́n jó rẹ́rẹ́rẹ́ gbogbo ayé sì kà sára sí ẹ pé ọgbọ́n ìjọ̀fẹ́gbẹ́ wọ́n gbà lọ́dọ̀.
tẹnu ẹ̀ báwọn tí ń ṣẹ́gun rẹ̀ ń làwọn olórogún náà gbà á àkàṣe nínú àṣà wa ìran Yorùbá ibẹ̀ la ti rí ilé olórogún o gbọ̀bílé olórogún ti dáa tó àwọn àléébù kọ̀ọ̀kan tí wọ́n wà ń bẹ̀ lára ẹ̀ ní irú ìtàn ṣe àfihàn rẹ̀ yìí àná gbìyànjú o.
pé káà náà lè jáwé olúborí ṣùgbọ́n orin fújì gẹ́gẹ́ bí ọ̀kan nínú ìpín orin Yorùbá tó tara sákárà wéré àti wákà jáde òun náà fi ṣe àpòpẹ̀lú orin gbogbo nígbà tí àwọn onífújì bọ́ sójú agbolongo lóye àwọn tó ń ṣe òkárí bóòlù tó ṣe rí ọ̀pọ̀ gan-an lójú gbègbè ẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ojú ní tí àwọn onífújì ti ń fi ìlú ọmọ ìlú ayá.
ojú ọ̀run ọ̀nàlẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ni òsìlè yìí pọ̀ ojú ọjọ́ dá ìgbà fún alọ́jọ́ náà ló ojú ọ̀yẹ́ wa ń sàmì àpọ̀jù òmálùbábà òwò lọ lójúlójú fún ọdún ìkórè títọ́dún yìí ní ìlú òrìrì ìgbé tọba wa rí bẹ́ẹ̀ náà ti wù tálọ̀ tó gbogbo ìfẹ́ wù kankan ṣùgbọ́n a lè wí eléyìí mo kàn fẹ́ pàkíyèsí wa síbi tá a lò kí lónìí ni a bá wò dáadáa àwa tá a wò àlesọpá aráàlú ṣùgbọ́n tá a bá tún wò ní dàkejì àtòrí ohun so ọlọ́run ọba wa ètò bá wà ń bí lónìí nítorí pé wọ́n ń ṣe iṣẹ́ nínú gbàgàyà lọ́wọ́ ni ṣùgbọ́n náà ló máa mọ̀ ṣètò ẹ̀ tẹ́ bá kíyèsí bí ta wà yìí ní ti tèmi ó tẹ́ mi lọ́rùn gan-an nítorí pé kí ni afẹ́fẹ́ àlàáfíà fẹ́ lù wá wọn tó wá lọ gbóhùngbóhùn àgbọ̀ntán wí ó túmọ̀ sí pé gbangba àtàtà ti ṣe yìí ó dáa púpọ̀ nígbà kan nílò ní pé tẹ́mi fẹ́ gbà wọ́n ìdílé ní ọdún tó ń bọ̀ tá a bá ṣe lè ṣe é tí òòrùn nípa àwọn ọmọ tí wọ́n ń ṣeré yìí ẹ jẹ́ ká fi kún tá a bá lè ṣe bẹ́ẹ̀ yóò jẹ́ kó dáa tẹ́lá lẹ̀ kíyèsí àwọn tó ń wo eré lónìí wọ́n ju àwọn tó lè wà nínú obìnrin lọ nítorí àwọn èèyàn wọ́n dúró káàkiri ẹlòmíì tí ó lé kọjá pàtó ní bá a ti ń ṣe bí ojú otu wọn tí à ń ṣe tẹ́gbà wo ni obìnrin nígbà míì a rí i pé òṣùwọ̀n tó ta afẹ́fẹ́ ó fẹ́ tó oorun yẹn ó máa ṣe kí ni oorun ó máa bùlù wá sọ fún ìdí èyí mo fẹ́ kí ọ̀gá wa pé wọ́n kú iṣẹ́ lẹ́ẹ̀míì tó bá jẹ́ pé a lè máa ṣe báyìí bá ẹgbẹ́ ìta gbangba láwọn máa lò kákan wá bí òun ò ṣe ní máa pa àwọn ọmọ wọn yìí tó bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn gan fúnra wọn ìfọ̀kànbalẹ̀ wà bí àìrònú tó pa wọ́n ló jẹ́ kí nǹkan gun àwọn tí ó gùn nígbà tọ́lọ́ náà gbìyànjú tọ́lọ́ bá wa ṣe bó ti ṣe pé ọlọ́run sọ wọn kalẹ̀ láyọ̀ àtàlàáfíà mo kí wa pé ẹ káàbọ̀ yóò dáa fún wa àwọn ọ̀gbẹ̀dẹ̀ àdìlẹ̀ dáadáa ní gbogbo ẹ̀ jùlọ 321 ní ẹjọ́ tó yẹ lọ kà ó iṣẹ́ Dr. Sadu ò pé ipá sí 321 o eléyìí ẹ ṣe dáadáa o ṣùgbọ́n èyí tó bá ṣe dáadáa yóò gbà náà mú o. ẹ ṣé o ẹ kú ètò ẹ̀yìn ọmọ ẹ kú làálà ẹ ti náwó ẹ ti nára èyí ṣàṣeyọrí ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe kò sí àṣàdàrọ̀ bẹ́ẹ̀ tábàtà méjì mẹ́ta ní àwọn akẹ́kọ̀ọ́ wa àwọn tó ti bí nǹkan tẹ́ ṣe tó ti dúró lórí ẹsẹ̀ wọn tí wọ́n sì kábàámọ̀ pé wọ́n wá ṣe Yorùbá wọ́n pọ̀
àwọn kan sì wà láàrin aláìsàn òkú ìjáde tẹ́lẹ̀ tó ń fi ètò ìròyìn kan ti fi ń jẹun wọ́n ń ṣalága àjókòó wọ́n ń pohùn wọ́n ń pẹ̀sà wọ́n ń kéwì ìlú ìgbà ti ṣiṣẹ́ lórí tẹlifíṣàn látàrí gbogbo iṣẹ́ tí ń ṣe tó dẹ̀ sì wà láàrin wa á tó wá sọ àwọn tó ti jáde lọ ṣì ni o dẹ̀ sí bọ́ọ̀sì ṣe ìyẹn mo fẹ́ kọ́kọ́ fi ọkàn yín balẹ̀ sí tẹ́wọ́ ní gbogbo ilé iṣẹ́ ṣe lónìí ẹ ṣe dáadáa ẹ̀kọ́ àfọmọ ènìyàn ṣe àríwísí tí mo rí ni pé pẹ̀lú bá a ṣe tiẹ̀ sí mọ́ ní tó àgbọ̀ púpọ̀ nínú orin tẹ̀ ń kọ bí a ṣe ń pè ẹ̀rọ ẹ̀rọ agbègbè yìí mo mọ̀ pé ẹ ti ń ṣe ìgbáradì òun yìí dẹ̀ pọ̀ ìgbà tí mo dé dídán mo bí ọ̀gá wa mú pé kí wọ́n tó ń jẹ́ ká lo ibẹ̀ yẹn tí òun bá ti pọ̀ máa ń gba agbára èèyàn ní gbogbo tí èèyàn bá ń ṣe tó bóyá ìjọ míì àgbìyànjú dàgbà ti rí lílò àgbìyànjú láti lo ojú ẹ̀ sáwọn èèyàn sì dúró káàkiri gan tí wọ́n ń wo nǹkan tí ẹ̀yàn ṣe ìwọ̀n bẹ́ẹ̀ ìjọ míì ẹ máa gbé ohùn sókè dáadáa ó sì bẹ́ẹ̀ ṣe lè lo ẹ̀rọ agbọ̀rọ̀sọ èyí bẹ́ẹ̀ ṣe ń demonstrate ẹ̀sùn ẹ̀rọ ìlú ìfẹ́ ẹ̀kọ́ láti gbé ohùn sókè àwọn agbérin gan nígbà míì owó tilẹ̀ wá ní àwọn kan máa gbérin àwọn kan ò dẹ̀ ní gbérin ṣé àkókò alẹ́rin bá ti ń lé orin àwọn tó bá ń gbé gan ní agbègbè ṣé tí mo sọ yìí àwọn tá a fọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń jó àbí ṣẹ̀kẹ̀rẹ̀ kú Ọbàtálá ṣẹ̀kẹ̀rẹ̀ kú yàrá ìṣẹ̀ǹbáyé ó yẹ kẹ́ ẹ lọ bẹ̀ kẹ́ ẹ lò àwọn kan tẹ́ bá ti ń ṣe ẹ̀dẹ̀ kọrin yẹn pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n tó tiẹ̀ flash tó lọ ní ẹ ti lé omi fáàní ẹ ti gbé omi ẹ wá ń fi ọwọ́ ju ṣẹ̀kẹ̀rẹ̀ láì fi pé ẹ̀ rí ìgbà àkókò wọn kalẹ̀ rí lórí stage yẹn tó jíjẹ ẹrù ṣẹ̀kẹ̀rẹ̀ á mọ̀ pé ẹ lò ó dà pé lẹ́yìn ìgbà yẹn ló dìde mi ò wá rí àwọn nǹkan tí mo ṣe àkíyèsí ó tóbi wípé mo dìde tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe lo orí ìtàgé kò dáa tó ẹ̀ẹ̀tọ́ ara ní dáadáa méjì stage yẹn dáadáa ẹ̀ẹ̀tọ́ ara ní dáadáa nígbà tí mo ti ń wo àwọn kan ó ní bẹ́ẹ̀ máa jábọ́ ń bì mo ti wò ó bóyá kẹ́ẹ̀dẹ̀ dí àlàfo ibì tó táwọn kan bá wà bí táwọn kan bá wà bí àwọn kan wà nígbà tí ò ti gbà yín ní ìgbàgbọ́ ọ̀rọ̀ nígbà kan yẹn tó gbogbo àwọn nǹkan wọ̀nyí òun tí a ṣe àmójútó ẹ ṣe dáadáa o ẹ gbìyànjú agbára òun tí a yé ẹ ṣòríire ìdánwò ní tó ń bọ̀ lọ́nà gbogbo ní wọ́n bá ṣe ẹ lè rógun kárí ìgbà ẹ má sì fi eléyìí ẹ má sì fi àṣemọ ẹ má practice láàrin gbogbo eléyìí tẹ́ bá ti ṣe é púpọ̀ nípa ló jẹ́ kìrìsìtẹ́nì láàrin gbégbá Ọ̀ṣun ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ tá a bá ti mọ̀ pé ó lè má fi Ọ̀ṣun ṣùgbọ́n kó wá ẹ̀kọ́ ní ìkì láti máa lo àwọn ohun wọ̀nyẹn tó bá lè yẹ ọ́ wọ́n máa ń kọ́ ohun wọ̀nyẹn àjẹ́bí wà kíkọ́ sí wà tó nǹkan tí mo sọ yẹ yín you can learn the voice and you be very good at it God bless you all. ẹ̀sùn gẹ́gẹ́ mo sọ lẹ́sìn. Okay, èmi náà ẹ darapọ̀ mọ́ gbogbo àwọn ọ̀gá pátápátá wípé ètò àṣeyọrí ojú òní ti yé wọ́n ti sọ̀rọ̀ púpọ̀ èmi ò ní ìgbọ̀n mìíràn láti sọ mọ́ bí pé ẹ ti fò sókè ìdílẹ́jọ́ lórí bí egun ẹni bá bẹ̀rẹ̀ gbé orí máa ń ṣe kí wọ́n yà sókè wọ́n mọ̀ pé náà ká nílò àdùn báyìí ní gbogbo wàhálà táwọn ṣe ìjà sásán ẹ̀ka tó máa ń dùn mọ́ mi púpọ̀ jù ní pé mo rí pé tí ẹ bá ń ṣe nǹkan ẹ máa ń fi taratara ṣe ẹ máa ń fi tọkàntọkàn ṣe ẹ máa ń náwó ẹ máa ń nára ẹ sì máa ń fi nǹkan yẹn sókè ṣùgbọ́n ó ti mo wá fẹ́ kẹ́ ṣe èyí pé lẹ́yìn eléyìí àwọn ẹ̀kọ́ tó kù rẹ̀ ìdá àwọn tó sì ṣètò ẹ̀yọ mójútó rẹ̀ kẹ́ ẹ ṣe dáadáa ń bẹ̀ torí ìdájọ́ òun ìfẹ́ tó tí ìjọba kan lè ń náwó ọ̀fàgbà òsì tó bójú lẹ̀. akẹ́lẹ́ yìí nígbàtọ̀ àlè àbí ṣé wọ́n pé láńgbèjì wà nígbà tí gbogbo ní títà fúnlọ́lọ́jì àwọn ẹ̀kọ́ tí ń tààsì gbogbo àti dírámà ẹgbàkùn ẹ̀rọ mójútó yẹn náà inú ìgbésà lè bí ìwà ń bẹ̀rẹ̀ wọ́n máa jẹ́ pé abala kan ṣoṣo náà ní gbogbo wọn láàmà darí sí ẹnìkan wà ń jókòó ní ìdílé ní ìfòjò ṣùgbọ́n ẹnìkan náà tó wà ní òtún nípò náà hàn níbìkan lánàá
wọn bá fẹ́ náwó lọ́yìn láti nǹkan tí wọ́n sọ ẹ bá pọ̀ jù ẹ má jẹ́ ká ibẹ̀ wọ́n mọ bójú pé àwọn ìgbàgbọ́ rẹ̀ ojú ká bẹ̀rẹ̀ wọ́n pé àti lítílẹ̀ṣọ̀ àti láńgbèjì gbogbo rẹ̀ náà ni kí a nílò fi àbùkù náà kan ẹ̀dá tí wọ́n kọ́ bí wọ́n bá ṣe ṣe àbúrò àlá. Ju gbogbo rẹ̀ lọ gbogbo ilẹ̀ gbìyànjú èsì dáadáa kò sí ọkọ tẹ́ a fi ṣe pé a gbọ́dọ̀ wá àkọ́kọ́ pẹ̀tẹ́ àtàlẹ́ ìparí ẹ̀ báyìí torítorí náà ọlọ́run abójú ẹjọ́ ẹwẹ̀ ẹwọ́ ìbọ̀wọ̀ ẹjọ́ kẹmúra lè fún bẹ̀rẹ̀ ẹ ṣàṣeyọrí ẹ ṣe. àdúgbò pọ̀ lọ́wọ́ àwọn ọ̀gá wa afọ́ pé àfìwépè ní ẹ̀wá àti gbogbo àwa akẹ́kọ̀ọ́ fún àṣeyege gbogbo yín pátá lè ṣe dáadáa o ọlọ́run á sì dúró tì í ju gbogbo ẹ̀ lọ ẹ múra sáwọn sẹ́yìn kúrò níbi iṣẹ́ tẹ́lẹ̀ ìgbìmọ̀ pẹ́ ṣe àṣeyege agbára tọ́lọ́ bíbí ẹ̀sẹ̀ mẹ́ a kí àwọn ọ̀gá wa pé ẹ ṣé púpọ̀ a kí mọ́mì wa náà tán wá láti ọ̀nà tó jìn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọmọ ìṣù ọmọ yóò jìnnà fún yín lórúkọ Jésù ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀gá wa olórí wa bàbá wa olórí ẹ̀ka ẹ̀kọ́ wa a kí púpọ̀ yìnyín o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń sọ ó wà lẹ́nu ètò wa wípé ohun tá a bá ṣe yìí á gbé sínú YouTube lágbára títí Ọlọ́run yóò ṣe rí bẹ́ẹ̀ ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun gan. adúpẹ́ fún ọba Ajẹ́gbà tí ó mú wa bẹ̀rẹ̀ fún ètò yìí ní ayọ̀ àti àlàáfíà tí a jẹ́ parí ẹ̀ náà pẹ̀lú ìdùnnú a ò rí ṣubú tí wọ́n ń lọ yìí kí Ọlọ́run kí ó máa bá wa lọ kí àlàáfíà tó máa bá wa lọ gbogbo bá a ṣe ń rìn bá a ṣe ń lọ a ò ní pàdé kú lọ́nà o gbogbo bí tí nǹkan tá a fi sílẹ̀ àlàáfíà yà bá o àṣeyí ṣàmọ́jú o gbogbo ohun tí a ti fi kìíní ìsún àgbàgbà kan lónìí yóò ṣe bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ o ó ṣe bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o ní orúkọ Ọlọ́run ni a gbàdúrà o. ẹjọ ń tẹ ẹyá máa kó bọ ọmọdé lọ lọ́kùsù bẹ́ẹ̀ o. ẹ wo ọ̀la ẹyá ẹ wá kó wá bá mi ní kíákíá. tó bá ti dọ̀la ẹjọ́ ètè dé sódà àbá lè gbé kìlì lọ. ọ̀yá attendance yín bí a bá ti ń gbé kinní yìí lọ group Glo ọ̀yá lọ bẹ̀ lọ kàlẹ́ mọ̀mọ́